Africa Content TV. You can walk out for you. I'm going to go back and stop the fire. Push your slide on. Push your slide on. Slide on. Slide on. Slide on. You go do the little for you. Oh, my slapper, what did you do? Oh, my baby, my ghost. What you wear? I'm not going to go. What about? Pelos not the top, it go. Now to stand. Sọ́jà kan bí ọmọ bàbá Sálẹ̀ tó ti wá ní bàbá Sálẹ̀ báyìí torí pé lọ́wọ́ ẹ̀ lọ. Ẹ bá mi kí lídà ẹ lọ kó ara fẹ́ ẹ lábọ̀. Ẹ
lẹ́yìn mẹ́sìn ní tó lọ. Jíde Jamal. Jíde Jamal. Ọkọ̀ káyọ̀ ti nàjí bọ́tìfọ́. Kí ló ń fọ aláṣẹ arábẹ́ bí? Jíde Jamal. Kí ló ń fọ aláṣẹ arábẹ́ bí? Iṣẹ́ ló ń fọ lára ìrọ̀ mi. Òṣìṣẹ́ bọ̀ dúpẹ́ jíjẹ́jíjẹ́, gbogbo yín kú náà mi àìdẹ́. Olólówó rẹ̀ ọba àfihàn. Olólówó rẹ̀ ọba àfihàn. Kàfílà ló wà mọ́tò. Lúpọ̀nù ló rẹ̀ kó sí lójoojúmọ́. Tí mọ́tò fi ń rìn lókun. Alọ́lọ́bí ó bẹ̀rẹ̀ kọ̀kọ́ ní àyè ńlá lọ́wọ́ wọn bá. Ẹ jẹ́ wọn mọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Ìkọ̀kọ̀ bẹ̀ ní ẹ̀ ṣe. Ọkọ̀ bọ̀bá àfihàn. Lẹ́yìn èyí, celebration 50, màmá wá ṣe àwọn ṣe Thanksgiving nítorí àfihàn. Àwọn méjèèjì, àwọn èèyàn bá dé lóore àdé orí ọ̀dí. Ó kú oríire ọ̀dí láti. Ajé Àrẹ̀mú, ó kú àdúrótì Àrẹ̀mú. Ìwọ náà wàá ṣerú ẹ̀ fọ́mọ ojú. Ajé Àrẹ̀mú, ọ̀rẹ́ ìlú Kúmọ́nù Àrẹ̀mú, wàá ṣerú ẹ̀ fọ́mọ Àrẹ̀mú. Ó kú àdúrótì ìlú Kúmọ́nù ó ní dúpẹ́. Ìwọ náà ṣerú ẹ̀ fọ́mọ Àrẹ̀mú. Ọláyẹmí o, Sùúràtù o, Ọláyẹmí o, Sùúràtù. Lúpọ̀nù bàrà. Ọ̀nàrẹ́bù Bẹ́lẹ́bẹ́lẹ́ ọ̀nà ṣe náà. Ọba bàbá káà nítorí ìgbòho lọ dúró. Gbogbo yín ẹ kú àdúró oṣù Mọ̀kàndínlá. Alágàbàbọ̀ yìí kéèdù. Ilé lọ́wọ́ ẹ̀ ló wà àgbélébélé. Ẹ kú àdúró kì í fún Kàfílà. Ilé akárí ẹ náà ṣerú ẹ̀fọ́ àjò. Ọláyẹmí o, Sùúràtù o, Ọláyẹmí o, Sùúràtù. Báyìí ọmọ máa ń wọ ìjọ ìjọ. Ọmọ bá pàtàkì, ọmọ bá pàtàkì. Ọláyẹmí, ọmọ bá pàtàkì, ọmọ bá pàtàkì. Wàjà bí lọ sóhun lọ́dún. Ọmọ bá pàtàkì, ọmọ bá pàtàkì, ọmọ bá pàtàkì, ọmọ bá pàtàkì. Ìlú rẹ̀ pẹ́, ìlú rẹ̀ pẹ́, ìlú rẹ̀ pẹ́, ìlú rẹ̀ pẹ́. Wàjà
Madina sùúrù ọ̀pọ̀ òkè ọ̀la ìwé. Sùúrù